máa wí kan kì í bòmí ẹgbẹ́ rẹ̀ sọ ìrìnàjò tí rìn bá bẹ̀rẹ̀ tó ṣe láàrin ẹyẹ lólùfẹ́ rìn ẹgbẹ́ kì í bí máa wí kan kì í bòmí ẹgbẹ́ rẹ̀ sọ ìrìnàjò tí rìn bá bẹ̀rẹ̀ tó ṣe láàrin. Agbéra ní Nàìjíríà òkè ìrìnàjò ti yá. Agbéra ní Nàìjíríà òkè ìrìnàjò ti yá. Fúdọ̀nù ní ẹ̀lẹ́gbẹ̀ ẹ̀rù làkọ́dé sí. Aṣeré bí ẹ̀mí bẹ̀rù kàtó gbéra. Ẹyẹ lólùfẹ́ mi ẹ̀jẹ̀ ti rí i. Máwí gan kì í kó mi wí. Ẹ̀jẹ̀ lè sọ ìrìnàjò tí rìn bá bẹ̀rẹ̀ tó ṣe láàrin. Láti Fúdọ̀nù ṣẹ́gun lọ́rọ̀ mi àtúngbéra. Àwọlé sílùú Tógò Olúwa ṣe fẹ́. Àwọn tí Tógò náà tún gbà pé ká lọ lásán. Wẹ̀jẹ̀wẹ̀ mú bọ̀ níbẹ̀ yẹn ò wọ́n tọ́jú wa. Wọ́n kẹ́wàá púpọ̀ níbẹ̀ yẹn ò bí ọmọ tuntun. Ẹ̀yin olólùfẹ́ mi ẹ jẹ́ kí n wí. Máwí gan kì í kó mi wí. Ẹ jẹ́ kí n sọ ìrìnàjò tí rìn bá bẹ̀rẹ̀ tó ṣe láàrin. Mo fún láti Tógò yẹn, láti Tógò láti wọ̀lú Ghana o. Láti Ghana máa tún gbéra pẹ̀lú Abidjan. Àwọn tí Áfíríkà ọ̀sìn lábíjan wọ́n ti dúró. Tẹ́rí tọ̀yáyá ló fi wá pàdé wa. Yọ̀ wá kí wá káwọn lè dá Abidjan wọ́n sọ pé rí. Bọ̀dàrí bẹ́ẹ̀ mo wá dáhùn lóhùn fún mi. Yẹ̀sí gbogbo èèyàn sáré táìkì. Fẹ́rí náà fẹ̀yà alápọ̀nlé mi. Àpọ́nlé pọ̀ fún wa bábẹ̀ bàbá ẹ̀ ṣe o. Ẹ̀ ṣe púpọ̀ fúnni láti ṣàwọn nìkan. Ẹ ṣe púpọ̀ fúnni láti ṣàwọn nìkan. Bàbá ẹ ṣe púpọ̀ fúnni láti ṣàwọn nìkan. Wọ́n tún bí wá léèrè ooo. Wọ́n tún bí wá léèrè pé kí la fẹ́ jẹ. Wọ́n ní kí la fẹ́ mú. Torí àforúkọ olùgbà ní láti jẹ nǹkan gidi. Àpọ́nlé pọ̀ fún wa bábẹ̀ bàbá ẹ ṣe o. Ẹ ṣe púpọ̀ fúnni láti ṣàwọn nìkan. Fúnfún wa jẹ oúnjẹ Abidjan. Bàkàrí dára pẹ̀lú àjẹ̀dẹ̀. Wàzọ́n pẹ̀lú àlùkò. Mr. Bàbẹ̀dà lábẹ́ ìjàjẹ̀dẹ̀ ti wá. Pẹ̀lú lóòtútù tó tún wọ̀nyí. Lùgbàsé ìdàmọ́mí rẹ̀ òǹbẹ. Kátó mú lẹ́ka èèyàn mú fúnlẹ̀ lórí. Ìyẹn dàbí ice cream táwa gan mú Nàìjà ti wá. Kíní kan tún wà ooo. Ó mọ ṣàlàyé gbogbo ẹ̀ bó bá dọjọ́ Sunday. Ọpẹ́ nípẹ́ni sáyé awòde ìgbólú. Ìyìn ní fúnni ní awòde ìyìn. Kí l'Olódùmarè ó gbà lọ́wọ́ ẹ̀dá bí ò ṣọpẹ́. Mo pé mo di fáyẹnà ọmọkùnrin àgéré. Ọ̀rọ̀ sọ̀bọ̀rọ̀ ọmọkùnrin àwòdì. Ìran orí burúkú wọ́n pé wọn ò gbóògùn. Wọ́n fìyẹn wọ́n fi ṣọmọ ọlọ́fin. Àápèsè oko àwọn yẹn ò ní jáyé rójú. Ìran arìndọ̀ ẹ sọ fún wọn pé wọn ò gbọ́dọ̀ dán mi wò. Ṣé ìran àgbẹ̀ wọn níroko títí kún mọ́sà ìdéwé kan sí? Bí wọ́n bá ń dán gbogbo ènìyàn wò, wọ́n máa dá ẹ̀mí sí ni. Ọ̀fẹ́rẹ́ gẹ́gẹ́. Ewé ọlọ́fẹ̀rẹ̀ gẹ̀gẹ̀ kọ́ mọ́ gbé mi borí gbogbo wọn. Ṣé wọ́n pé a kì í gbórí odó kápè tí ó dó? A kì í gbórí ọlọ kápè tí ó lọ. Bíran ọmọdé bá dárí sapá apá pa wọ́n. Bọ́mọdé bá dárí sọ̀rókò ìrókò akò.
ẹ wo òòjọ́ tọmọdé bá darí sọ rúurú àbẹ́ ẹ̀gbọ́n bí wọ́n bá gbìyànjú àti darí sọ rúurú oko ni wọ́n ti rùkúrú wọn wálé ẹni wọn mọ̀ dánwò torí pé a kì í faṣọ màálùú yá ẹnìkan ò ní gbójúgbóyà kó fún èṣù ládìí ẹni bá ṣerú ẹ̀ yóò rí tójú ẹnìkan tó ṣerú ẹ̀ ó rí má ṣe ilé ayé ní gbé wọ́n pé ẹnìkan tó ṣe ń jòó nì tí wọ́n pé ọmọ ṣe ń kọ́ wọ́n fún lésì wọ́n níyẹn ń bẹ lẹ́ǹkùlé ọ̀run ẹ̀ka alẹ́ ọmọ aládé gbogbo ṣe ń mú tiyín bẹ̀ àtèmi àtiyín wọ́n pé apá wọn ni wọ́n kì í kági ọ̀sẹ̀ apá ayé ò ní kà wá ọ̀tá ò ní borí tèmi tiyín láṣẹ Èdùmàrè àbẹ́ẹ̀ ríran ọwọ́ ní gbọgbọgbọ ni wọ́n yọ jorí ààyọ̀jọ̀ tá a wá lọ láṣẹ Èdùmàrè eégún ayé ìbà ìṣìbàrún ìbà ìbà àti wáyé ọjọ́ ìbà àti wọ̀ oòrùn ọ̀sán gangan bá mákín kùtùkùtù ọba àgbò òkùnkùn dú òrìṣà ńlá ìrúmọlẹ̀ olùkọ̀tún ìgbàmọlẹ̀ olùkòsì ẹyẹ fífẹ́ apá mi ọ̀tún wọ́n pé ìgbà obì ìfiní jẹ ẹyẹ fífẹ́ apá mi òsì ìyẹn náà ò lóúnjẹ méjì ìgbà obì ìpaní jẹ èyí mọ̀fìmọ̀fìn rìngìdẹ̀ tó tinú ọ̀gán wáyé wọ́n pé ìgbà àtàrí ní jẹ ẹ bá ń fún gbogbo wọn ní tí wọ́n bá fẹ́ ẹ fún kó wá wọn ní tí wọ́n bá béèrè tí wọ́n bá jẹ kí wọ́n lè jẹun rójú ráàyè ṣe tèmi ṣé a kì í dínà mọ́lọ́kọ́ a kì í dínà málàdá fúnra ọmọ aráyé báyìí ni wọ́n fọwọ́ ara wọn lànà fágbàrá ẹ wo ẹ̀ka alẹ́ ọmọ aládé gbogbo apá abi tó gùn mí lọ lálẹ́ ètò nínú ṣàlàáfíà ni mo bá yín nílà oòrùn níwọ̀ oòrùn láríwá ní gúúsù láàrin gbùngbùn yíká orílẹ̀ àgbáyé mi gbogbo tẹ́ tí láǹfààní àti wò mí gbọ́ mi láṣálẹ́ tòní 32 FM 949 Ìbàdàn ojúpọ̀ YouTube tẹ́ fi láǹfààní àti wò wá gbọ́ wa nìyẹn ẹni ó dún mo kí yín ẹni ó fàpè tẹ̀dí ìbà ni mo ṣe ṣó ti yáṣẹ ẹ ti ṣetán ẹ wá nǹkan fìdílé ẹ fìdílé nǹkan ẹ mú pèpè jòkó ẹ fìdíló tìtà ẹ fẹ̀yìntì kẹ́ ẹ gbọ́dí ọ̀rọ̀ ṣé ẹ gbàgbé péran ilé ti lè téyé oníyé ìyé ní tá a bá ṣe ní iye ni mo mọ̀ tó ṣèwádìí ọ̀rọ̀ ó sì yé mi yéké. Adéwọlé afọ́júmọ́tẹ̀pá alápẹ̀ ńbò la bọ́rọ̀ Adéwọlé dé kí làwọn nǹkan tó kù tọ́lọ́wọ́n bá mi tún fi ṣàlàyé rẹ̀ lẹ́yìn tó gba ìrìnà lọ́wọ́ rẹ̀. mo ń bọ̀ náà ẹjẹ́ àròjú ọjà bá a bá lọ tá a bọ̀ tá a padà dé àwọn ṣe bẹ́ẹ̀
àmọ́ lọ sínú ètò àrà lódìdí fún tàlẹ́ tòní. Lórúkọ Ládé Báyọ̀nlé tí í ṣe amójú ẹ̀rọ fún táà tá a wà yìí, Abel Oyèdélé náà níbẹ̀ ní yàrá agbára lọ́hùn-ún, Abídèmí Ìfẹ́olúwa Àyàndìran òun bẹ́ẹ̀ ń bí olúwájú àwọn ikọ̀ àrà láṣálẹ̀ tòní. Sunday Ààrẹ àwọn náà ń bẹ́ẹ̀ ń bí wọ́n jókòó wọ́n wò wá wọ́n fọwọ́ lẹ́rán. Kò ti rí nu. Ṣẹ́gun ọmọ alágbàlá wà ń bí Àlè ọmọ akéré Ṣàbàdínà Adékúnlé Ìṣọ̀lá ojú odò. Gbogbo wọn náà ni wọ́n ń kí wa káàbọ̀ sórí ètò àrà fún ti alẹ́ tòní. Ẹ̀lẹ́mbẹ̀rún ẹ̀kú kalẹ̀. Àrà kéńgé. Guy, you don't see that new funny video for Twitter? That one with the boy. You mean this one? What of that brother Shaggy News Kitty? Where they circulate WhatsApp? Oh, this one. What of that meme? Where the guy? When mouth open like this, ba? Mr. Know It All, which data you they use know all these things? Now, Glow new data plans get me. Are you serious? With just 50 naira, and they get 50 MB. And with just 100 naira, and they get 150 MB. Where have you to use chat or browse on top Facebook, WhatsApp, Twitter, and even Snapchat. Don't dull yourself, oh. Dial *777# now. Make you begin the browse, they go. Glow Unlimited. ọ̀rẹ́ so ti dọ́fíìsì wọn ṣé mo ṣe wí lórí àwọn èròjà sólà tí mo sọ fún ọ so rí wọn níbẹ̀ lọ́pọ̀ sọ́jà àwọn òwọ́n jù so ti rojúlówó Novest Solar product tó jẹ́ ojúlówó ní Novest Solar shop so ń gbádùn product wọn. gbogbo béèrè tó béèrè lọ́wọ́ mi pátá bẹ́ẹ̀ ni mo bá. generator lóríṣiríṣi tó ń lo sólà tí náà fi lè ṣẹ́jú ní tòjò tẹ̀rùn solar water bowl iṣẹ́ tẹ̀ ní kó fami nínú kànga láì lóní ọba solar street light tó fààyè gbòkùnkùn bírímù solar fans lóríṣiríṣi tó ń bá ooru bẹ́ẹ̀ fan wọ̀ yáàjà ní Novest Solar shops yìí fitimuni solar panel fún títà lórí inverters batteries tó jẹ́ ojú mi dá solar kit solar generator tó ń ro iná lágbára ní gbogbo ìgbà láì sanwó oṣooṣù. wọ́n rẹ̀ ìròyìn ọ̀tá fojúbà nǹkan kan mo wá lọ ṣùgbọ́n ọjà mẹ́fà mo kó jáde ńbẹ̀. fún ìwọ tó o ti mọ̀ ó pé ọkọ ra solar product ní Novest Solar shop kàn sí Novest Solar shop ní Ìbàdàn office Akíntúndé plaza opposite Alámọ̀sẹ̀gbà stadium Èkó tẹ̀dó Ìbàdàn telephone 08058544486 ó pé ọ kó o rajà ní Novest Solar shop. Ìtẹ̀síwájú nínú ìmọ̀ ló ń gbéni dókè téńté láwùjọ. Federal Cooperative College Ìbàdàn ti tẹ́ pẹpẹ ẹ̀kọ́ fún olúkúlùkù láti wá gba tiẹ̀. Ó ti pẹ́ tá a ti ṣàgbékalẹ̀ ilé ẹ̀kọ́ Federal Cooperative College tí àwọn akẹ́kọ̀ọ́ ibẹ̀ sì ń ṣe dáadáa. Bí ìpele ẹ̀kọ́ diploma ṣe wà ní National Diploma àti Higher National Diploma ń bẹ nínú àwọn ẹ̀kọ́ bíi Cooperative Economics and Management, Business Administration, Accounting, Marketing, Computer Science àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tó o bá sáà ti ní credit 5 nínú English, Maths, Biology tàbí Agric Science àti àwọn iṣẹ́ méjì míì ó kéré tán 2 sitting nínú ìdánwò WAEC, GCE, NECO tàbí NAPTEP àjẹ́ wípé ó ti perégedé láti ní admission sí Federal Cooperative College Ìbàdàn nìyẹn. Ètò ìgbaniwọlé sí full time àti part time lọ lọ́wọ́lọ́wọ́. Ìwọ sáà ti tètè lọ gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Federal Cooperative College lẹ́gbẹ̀ẹ́ FAMIC Ẹlẹ́yẹlé Ìbàdàn 08038319232 tàbí 07038853407 Federal Cooperative College Ìbàdàn, ìgbésókè nínú ìmọ̀ ìwé. Egbògi kan ti délẹ̀ yìí, egbògi àtẹ̀jẹ̀ ṣe ni, ó dára fẹ̀jẹ̀ gidi gan. Veneto cleanser ló ń jẹ́ o. Veneto cleanser ló ń jẹ́ o. Ojú rẹ̀ ṣàjọlọ̀ lójoojúmọ́ kí láṣìírí ẹ wà rí. Veneto cleanser ni. Já mi sí ọ̀rẹ́. Veneto cleanser egbògi àtẹ̀jẹ̀ṣe tí bádọ̀tí ara wọ̀ yá ìjà rẹ̀ wọ́n mọ́lẹ̀ ṣe wọ́n yẹbẹyẹbẹ. Inú tó ń kú tó ń dàrú gbòdògbòdò kò bára rẹ̀ èrí inú ẹ̀jẹ̀. Amọ̀nà ti dé o. Veneto cleanser egbògi àtẹ̀jẹ̀ṣe tí a fi ewé àti egbò ṣe ní ọ̀nà ti gbàlódé. NAFDAC fòǹtẹ̀lù Emi1 Nigeria Limited ni wọ́n gbé Veneto cleanser jáde. A wà ní nọ́mbà 17 Ọba Akínyẹlé off Adeogun Street, Aláàfin Avenue, Olúyọ̀lé Estate, Ring Road, Ìbàdàn. Telephone 08034051533 fún títà àti rírà. Ìwọ náà darapọ̀ mọ́ wa. Veneton cleanser àmọ̀tẹ́kùn egbòogi tí ya gbogbo kòkòrò náà ẹ̀jẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́. Honey, must you go? Baby, no, I must. Besides, you can always video call me. Hey, what if your battery runs out? I've got my power bank. Hey, and when your power bank runs out? Babe, I've got my laptop. Okay, wait.
What if your data runs out? Babe, you know we never run out of data. Never run out of data with Airtel Home Broadband Unlimited Ultra plans. Enjoy unlimited data with no speed cap plus extra data daily, so you never have to worry about running out. Visit www.airtel.com.ng/HBB to get started. Babe, but I just left the house. Yes, honey. It's video calling all the way. Airtel, the smartphone network. Gbogbo ẹ̀yin ènìyàn wa, iléeṣẹ́ rédíò 32 FM 94.9 tún ti gbé tuntun dé o. Ètò eré ìtàgé tọgbẹ́tàwàdà tó ń jẹ́ ìjẹ̀wọ̀ tó mọ́ gbẹ́dọ́ ní tí ó máa tún pẹrẹpẹrẹ àṣírí ilé olórogún nígbẹ̀yìngbẹ̀yìn. Ẹ̀yin ará ilé ó máa dá sí i. Ẹ máa pàdé ọ̀rẹ́ yín atọ́kùn tó yabọ̀ scar pírẹsẹ̀ntà Akeem Hamzat Alómilámúwán àti àwọn ikọ̀ rẹ̀ ní gbogbo ọjọ́ Wednesday láti aago 11 láàárọ̀ di aago 12 gẹ́gẹ́. Ìjẹ́wọlé tó fíìmù tí ó dùn ní ẹjẹ́jọ́ máa jẹ ìgbáládùn ẹ̀. Ẹ lẹ́ẹ̀rán mi tó bẹ́ẹ̀. Ràrẹ́ o, àrà kéńgé. Ẹ káàbọ̀ látọjú ọjà. Ẹ kú etí gbọ́ ètò àrántẹ̀ iwájú láti ìkànnì ìfẹ́yìn ẹ̀. 32 FM 94.9 àjàkẹ́rin kòkó àzùgbẹ́ńlẹ̀ Ìbàdàn. Ọláyínká ọmọ Akóredé. Mr. Ayédùn yín rèé o, àgbà nínú káṣọ̀rìn kí ni wọ́n iṣẹ́ ìwádìí lórí ibi ìyanu. Bá àpèdè àṣà ńlẹ̀ Yorùbá. Àwọn èèyàn ti darapọ̀ mọ́ wa ní ojúkò ayélujára wa 32 FM 949 Ìbàdàn. Kenny B shows Màmá Ṣàlàfíà lẹ́wà. Bàbá àgbà ọ̀jọ̀gbọ́n Bùnìyàmín Bánirẹ́ Alálàyé. Bàbá àjíǹde ara ọmọ jẹ́ nǹkan òní ṣe yín kò ní ṣàlàáfíà yín o. Ṣé aborúlẹ́wà ní àbílẹ̀ Ìbàdàn tí àbórí ìrìn àjò ní gbogbo ìgbà àlọ́ àtàbó mọ̀ dáa. Àfùdá bàbá àgbàlagbà ẹ̀lẹ́mbẹ̀rún àwọn oyin méjèèjì ń kọ́. Oyèdèjì Abdulgani Salam Bọ́lájí ẹpẹ̀lẹ́ ẹkọ́ àjẹ̀ǹdè Ọlọ́run bá foríjì wọn. Òwúrọ̀ abílẹ̀ kan ẹja Usman àtàwọn míì tí wọ́n tún láǹfààní láti mọ̀ darapọ̀ mọ́ wa. Ìran agogo ńlá yín tí wọ ọmọ létí sísin mọ́ lè gbọ́n mí. Ó mọ̀ tún ti ká yín mọ́lá àṣálẹ̀ tòní. Akọ òkúta tí ìṣàkọ aláǹgbá yín pèsè. Kànjọ́gbọ́n ni wọ́n pè lọ́ba àgbá ìran kò tó gìrìwò àwọn ní bá bá ọrùn ẹsẹ̀. Àwa lọ àwa bọ̀. Ègùn bí eyín kò sí lágbárí. Kọ̀ǹkọ̀sọ̀ òun ló jọ̀gá. Fún ìran gèrè tá a fi mẹ́ja lómi. Bàbá gbé kìnìún jẹgbin dọ́jà. Tọmọdé tàgbà ní mọ́ ní pé bá ní ijó. Àtúntì gbé kìnìún ọ̀hún dé lálẹ́ tòní ẹ tẹ́wọ̀gbá bẹ́ẹ̀ ṣe mọ́ tẹ́wọ̀gbá nígbà gbogbo bí ìṣe yín lọ́jọ́ gbogbo. Àgbọ̀ngbọ̀n bí ọtí. Òkìtì ọ̀gán ti dá ìwé orí ara rẹ̀ sí ayédùn mímọ̀ rèé. Pápá ńlá tí mú kókó dọ́gba. Àgbà ìṣúó tí ya kó ṣẹ́ ìwádìí òó. Ẹ bá ń fìdí lótìtà ẹ mú pèpè jòkó. Ṣé ẹ ti mú gègé àti tákàdá yín fọ́nrán káàkán lẹ́yìn kọ́? Ẹ bá ń ké sálára ìránṣẹ́ sájèrò. Ẹ mọ́ ọjà àròkọ yín délé ọwọ́ àràngún àga ìmọ̀ta èdè alágódẹ tírọtí ẹ̀ ní kéńjé. Ẹ jẹ́ wọn rí gbọ́ ẹ jẹ́ wọn mọ̀ wípé ètò àrà tún ti gbìnà yá lálẹ́ ètò ní. Adéwọlé Alápẹ̀rẹ̀ Rufai Adéwọlé ọmọ Dáramọ́lá ọmọlé Dáramọ́lá létí orí òkìtì lọ́ranyàn ọmọ oko alóńgẹ́ ọmọ oko dálì. Ṣé ẹ gbàgbé ibi tá a bọ́rọ̀ bàbá yìí dé níjẹ̀jọ́?
ibi wípé bí ò bá jẹ́ pé ó jẹ́ akíkanjú pẹ̀lú bí Èdùmàrè ti gba ìrìnà rẹ̀ kò tún ṣọ̀lẹ̀ ń sì ń ṣiṣẹ́ oko ń dáko èyí gan ló sì fún láǹfààní láti dẹni tí ń láya lọ́ọ̀dẹ̀ torí ẹni tí tó fẹ́ tìjàdú wípé wọ́n ló fẹ́ fẹ́yàwó ló bá fẹ́yàwó ṣé ta ni mọ̀ bá tọ́jú ìyàwó kí ni ó fi mọ̀ bọ́yàwó wọ́n wá yẹn nìkan pé ó lóun ń dáko ẹ lọ wò ó lóòótọ́ irú oko kí ni yẹ̀yẹ́ rẹ̀ ń dá àmẹ́ni wọ́n rán ó débẹ̀ o ọ̀rọ̀ rẹ̀ dàbí ẹni àtàpé wá wo gọ̀bí ni tó ní kírèé gọ̀bìgọ̀bí ẹni padà múròyìn délé wọ́n sì gbà fún Rufai Adéwọlé àdáàmọ́ láti gbáyìmọ̀ sí Adéwọlé alápẹ̀rẹ̀ àfọ́júmọ́tẹ̀pá ibi àti dúró jẹjọ nù wípé Adéwọlé ń dá oko kò sì sí ní tí èé gbìn ó dáko títí ó tún gbin kòkó Èdùmàrè sì pé kí kòkó rẹ̀ ó yè bó bá gbin ta yóò dá ata rẹ̀ mọ̀ nínú oko yàtọ̀ sí koríko lásán tí ò fi ní tú dànù kábíyèsí rẹ o Olódùmarè ọba àrà tí ìfini dára tó wù ú abẹ́ọ̀ mọ́ fi wá dára tí ó bà wá nú jẹ́ tí ó pa wá lẹ́kún ẹjẹ́ àtẹ̀wájú ká má bàa dá yín lágara bí ìbẹ́ mọ̀ yìí pé àkókò wa ń sọ́ré ni ó tẹsẹ̀ mọ́rin kò dúró dẹnìkan ó lágídí pọ̀ yóò mọ lọ ní ranranran kò ní dúró dèèyàn ibo láti fẹ́ gbé lálẹ́ nínú àwọn tó kù tá a fẹ́ ká mọ̀ nípa Adéwọlé àdáàmọ́ láti gbáyìmọ̀ sí Adéwọlé alápẹ̀rẹ̀ àfọ́júmọ́tẹ̀pá fúnra ẹ̀ ní ń dároko fúnra ẹ̀ ní ń dárodò kò sẹ́ni tí fà á lọ́wọ́ dání bẹ́ẹ̀ wẹ̀wẹ̀ kò sẹ́ni tí mú un fodò kọjá Èdùmàrè ó ṣe lára débi wípé bódò ó bá kún àwọn èèyàn tá a tún bá ń sọ̀rọ̀ lábàá ló ń gẹ́ ní ntí bàbá báyìí padà wípé bàbá roko mọ́ ni ọmọdé yìí odò kún ni bó ti wulẹ̀ kó tọ̀ wọ́n fìrìgbọ̀n tó kódà kójú rẹ̀ ó kù ó méjì kó di mẹ́rin kó mọ́lẹ̀ kedere kẹsẹ̀ rẹ̀ kó rìnà wàṣàwàṣà bí ìbọn aláwọ̀ funfun bá rù ọrùn ọwọ́ o kò tó bẹ́ẹ̀ kó gbanú odò tí Adéwọlé bá wọnú ẹ̀ tó padà pé odò kún kò tó bẹ́ẹ̀ kó gbanú ẹ̀ kọjá o. òkúlẹ̀ lẹ́jà àtà àbí kí wọ́n wulẹ̀ mọ́tì ẹ̀rẹ́ ni òun mọ́kọ́ mi ó gbé lọ. Adéwọlé tí òrí náà sì ń gbàbẹ̀ kọjá yóò tún mú yàn lọ́wọ́ dání ẹni tó rìnà tẹrùtẹrù lórí yóò tún fà á kọjá pé ajá kọjá jẹ́ mú ọ kọjá ká tó rojú ọjà ẹjẹ́ mélèé yìí wá nínú tó Èdùmàrè fi ṣe Adéwọlé ní àrà lókè pẹ̀ lẹ́yìn tó gbà rìnà rẹ̀ tán ǹjẹ́ mọ̀ pé Adéwọlé dá owó mọ̀ pẹ̀lú bí ò ti rìnà ó yà yín lẹ́nu ẹbí ò bá gbé sílẹ̀ lágbèjì yẹn kẹ̀ bàbá àgbà Adéwọlé àdáàmọ́lá bó lẹ ṣe dá owó mọ̀ gan-an. bó wà lè tẹ́fẹ́ wá tajà bó lẹ ti mọ iye owó. nígbà tó yẹ pé ẹni tí ó rà tó wá tó wó bá jẹ́ pọ̀nkan tó jẹ́ sílè mẹ́wàá òun náà ni ó ṣàlàyé fún mi yóò pé pọ̀nkan lélẹ́yìí o sílè mẹ́wàá lélẹ́yìí o yóò ṣàlàyé fún mi àsìkò ìgbà kan sẹ́yìn mọ̀ pé àsìkò ìgbà kan àná owó wẹrẹ rí àbí mo purọ́ ẹni ọba ṣẹ́jú rẹ o oríṣi méjì la ná owó wẹrẹ ńgbà náà àná onípupa àná onífunfun àbẹ́ẹ̀kọ́ kó tó di pé àná owó wẹrẹ mọ́ kọ́bọ̀kọ́bọ̀ àdúdú pàlàbàpàlàbà àná rí ọ̀rọ̀ òníní àná rí lépèpìnì tó lùdú àná rí sísì kélébé báyìí àná rí tọ́rọ́ síkò
tọ́rọ́tọ́rọ́ ṣùtù. tẹ́ tún júwe wọn. ṣé a ní má dà mọ̀ nígbà mo bá ti mú lọ mo ò ní yàtọ̀ lọ́wọ́. wọ́n yàtọ̀ lọ́wọ́ tọ́rọ ṣíṣí òun ṣe kélébé tó ti yẹ ó tún ṣe kélébé ju tọ́rọ lọ. kọ́bọ̀kọ́bọ̀ òun ṣe padàbà ju èépìnì lọ. èépìnì náà òun náà tún ṣe padàbà ju ọ̀nẹ́nẹ́ lọ. nígbà yóò ní ni. ẹ dá wọn mọ̀ bí wọ́n ti pọwọ́ léra wọn. wọ́n dá wọn mọ̀. nígbà bíbà wa dé ńkọ́. nígbà bíbà náà dé bẹ́ẹ̀ náà rà náà. bóyá lè ṣe wá dá wọn mọ̀ yàtọ̀ síra wọn. ṣe àwọn owó bíbà. ẹni mo bá ti ta nǹkan mú tàbí ẹni mo bá ti fi hàn yóò sọ fún mi pé sílè mẹ́wàá lè yí o pàǹkan lè yí o sẹ́yìn máa pa aná pàǹkan rí. àpò méjì àbọ̀ lè yí o àpò méjì àbọ̀ lè yí o. bàbá ṣe ẹ̀dá 1,000 láì ẹgbẹ̀rún kan odidi iṣẹ́ ẹ̀dá mu. nígbà wọn bá ti fún mi pé 1,000 ní ọ̀tọ̀ ní ṣe fi sí ọ̀tọ̀ ní fi sí mọ̀ dá mọ́. ó lágbára o. ọ̀tọ̀ ní fi sí. fúnra Elédùmarè ló mọ̀ọ́mọ̀ fi yín dára kẹ́yìn ló lè rí àrà tó bọ̀ dá. bó ṣe rí gan-an. kábíyèsí rẹ̀ olódùmarè. bó ṣe rí gan-an. Ọlọ́run ní ipá ìmí gan ọ̀ka. àrà rèé o àrà kéńgé. bó o ní gègé ṣe ń jó lórí tákàdá yín ṣe ń rí nǹkan kọ. kókó ni wọ́n pè léegun yán ìran ṣùkú àwọn a máa ṣẹ́gun àgbàdo. ká sọ̀rọ̀ ká bà bẹ́ẹ̀ òun ni iyì ọ̀rọ̀ òun sì ni iyì ọmọnìyàn ni pé òótọ́ ń léegun ọ̀rọ̀. mebẹ́ fi ìdọ́rọ̀ mi ẹ sì bá mi lọ ẹ tún bá mi bọ̀ ẹni ó bá lọ ló bá kú. ẹ gbọ́ tí bàbá tí wọ́n fẹnu ara wọn ṣàlàyé nínú àlàyé òun ẹ̀yin náà ti mọ̀ wípé ó kọjá òye ẹ̀dá ẹni tó rína dáadáa gan tẹ́dùmarè ò tí ì gbà ìrìnà rẹ̀ gbogbo àwọn owó tí wọ́n ti ná sẹ́yìn kò lè ṣàlàyé ẹ̀ kò lè júwe rẹ̀ bí bàbá Adéwọlé Alápẹ̀rẹ̀ ti júwe rẹ̀ mímọ́ fọba mímọ́ kábíyèsí rẹ̀ ọba àrà. ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé gbogbo ìgbà ojoojúmọ́ ni bàbá máa ń bànújẹ́ lórí ipò tí wọ́n wà yìí kò dùn mọ́ wọn rárá kò tẹ́ wọn lọ́rùn pé Èdùmàrè àmọ̀ tó ọ́ ṣà àmọ̀ tó ọ́ bàjá o gbogbo ohun tí mò ń ṣe yìí ìbàjẹ́ mo rí iná níbo ni ìbá ṣe dùn tó ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ bàbá náà wọn á tún máa dúpẹ́ wípé bóyá báwọn bá sì ń bẹ báwọn bójú bá sì ń bẹ fáwọn táwọn rìnà yàtọ̀ sójú inú tẹ́dùmàrè wá ní orìnà ju tìta lọ bóyá àwọn ó tiẹ̀ ti papòdà bàbá ń dúpẹ́ pé wọ́n sì ń bẹ lókè ìpẹ́ mọ̀hámú eléyìí náà wá fún yín ṣùgbọ́n ẹja lọ kábọ̀ pátà àṣírí pápá kámọ̀bà farapa pàápàá lójú ọjà bá a bá padà dé ńkọ́ àmọ́ tẹ̀ wájú lórí ètò àrà ẹ̀lẹ́mbẹ̀ wọn ẹ kú kalẹ̀. Oya everybody ẹ kàwé ìròyìn. Bàbá fẹ́ ń dọ̀. Ìròyìn àsìkò tó ń gbóná. Bàbá fẹ́ ń dọ̀. Ó ń gbóná yọ bọ́tà. Bàbá fẹ́ ń dọ̀. Ìròyìn tó ṣá pàpà. Bàbá fẹ́ ń dọ̀. ìròyìn ìpínlẹ̀. Bàbá fẹ́ ń dọ̀. jákèjádò kálẹ̀ kákó. Bàbá fẹ́ ń dọ̀. ẹ gbà ẹ rà ẹ kà. Bàbá fẹ́ ń dọ̀. ẹ yẹ̀wò ẹ wòwò ẹ gbọ́wọ́ ẹ gbà wò. Bàbá fẹ́ ń dọ̀ dé. Bọ́ńpáì fún ọ̀kan òjọ̀kan ìròyìn ìṣẹ̀lẹ̀ lórílẹ̀‐èdè rẹ máa gbọ́ bàbá fẹ́ ń dọ̀ níkànnì adẹ́rìnpòṣónú 32 FM 94.9 lọ́jọ́ ọjọ́ ajé Monday sọ́jọ́ ẹtì Friday bẹ̀rẹ̀ láago 8 sáago 9 àbọ̀ òwúrọ̀ àti láago 8 àbọ̀ sáago 9 òwúrọ̀ lọ́jọ́ àbámẹ́ta Sátidé bàbá fẹ́ ń dọ̀ ìfitónilétí tó yanrantí. Olúwa yóò ṣohun gbogbo tó fẹ́ o àṣẹ ń bẹ lẹ́nu wòlíì rẹ̀ Prọfẹ̀sà Òjó ọmọ
ọmọ lójú Jésù. Ìsọjí orí afẹ́fẹ́ ti dé. Gbogbo wa ká máa kíra wa kú oríire. Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ wà. Ọgbọ̀n ìṣẹ́jú ọ̀tọ̀ọ̀tọ̀ ni wòlíì Ọlọ́run Prophet Sam Òjó. Ọmọ lójú Jésù bàbá Ṣẹ́gẹ̀dógó. Lórí òkè ògo tó dojú kọ Coca-Cola. Àṣejì rẹ̀ ń bàdàn. Yóò fi máa wàásù gbàdúrà fún gbogbo oníkojúpo ènìyàn láti túnde jáde. Mú wa wọnú ògo titun. Lórí ìkànnì yìí 32 FM. Láàrin ọjọ́ Monday títí wọ Friday. Aago 6 àbọ̀ ìrọ̀lẹ́ sago 7 alẹ́ ni. Tó bá wá dọjọ́ Sátidé. Aago 10 alẹ́ ni o. Ọjọ́ Sunday láwùjọ máa wọnú ìsọjí lórí afẹ́fẹ́. 32 FM. Aago 5 òwúrọ̀ kùtù. Pẹ̀lú ìrìnsẹ̀ Ọlọ́run aláàyè. Prophet Sam Òjó ọmọ lójú Jésù bàbá Ṣẹ́gẹ̀dógó. Ó di dandan kó o ní testimony. Kó o bá ti ń gbọ́ gbà bẹ́ẹ̀. Jésù lolúwa. Àràré o, àrà kéńgé. Ẹ̀kú etí gbọ́ ètò àrántẹ̀ iwájú láti ìkànnì ìfẹ̀yẹ́ 32 FM 94.9 Àjàkẹ́rin Cocoa House gbẹ́ńlẹ̀ Ìbàdàn. Ògúntádé Elisha Adérónkẹ́ Babalọ́lá. Bákan náà Adédèjì Abíọ́dún Isaac Àtọ̀mọba Go Ibrahim. Bó o ní ọmọ ìyá? Bó o ní UK? A gbọ́ pé ó ti ń drop láwọn ibì kankan. Ọlọ́run jò drop délẹ̀ yóò bá wa pa kòrórun o. Yóò bá wa pa kòrórun. Àwọn tó mọ ibi tí kòró ti fi nǹkan ṣàwọn ni. Lockdown ẹlẹ́ẹ̀kejì Italy báyìí. Lockdown ẹlẹ́ẹ̀kẹta Ọlọ́run ó ṣàánú wa. Ẹniọlá Habib Adésínà. Ẹniọlá Habib Adésínà. Èmi ni simple. Ẹ ṣé o. Ẹ jẹ́ tẹ̀ wájú ibi tá a bọ̀rọ̀ dé lórí ọ̀rọ̀ Adéwọlé Alápẹ̀. Bàbá tí ò ríran ti ń dára lókè ìpẹ́. Mo ní bàbá wọn mọ̀ bànújẹ́ ṣùgbọ́n Èdùmàrè ò ní ṣe nǹkan kó mọ̀ fà ayọ̀ ọpẹ́ lẹ̀. Ayọ̀ ọpẹ́ tún yọ nínú ayé bàbá. Àwọn náà sì máa dúpẹ́. Ẹ já gbọ́ eléyìí. Ká wá lọ bí tí ayé torí ẹ̀ mọ̀ bàbá sí gan. Adéwọlé Alápẹ̀. Adéwọlé Alápẹ̀. Ṣé wọ́n ń hun apẹ̀rẹ̀ lóòótọ́ àti lódodo ni? Nígbà tí àwọn èèyàn ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ mi Adébísí Mọ́gbọ́yìnọlá nígbà tó rí àwọn àwòrán tá a fìtà àti tá a kọ nípa bàbá ẹ̀ torí a dúró wípé bàbá ẹ hun apẹ̀rẹ̀ lójú wa ní o. Wọ́n roko wọ́n sì bá bàbá wọ́n bá wọn bẹ́ ọ̀wá wọ́n bá wọn bẹ́ wá lóko wọ́n bá wọn fà wọ́n yọ abonú rẹ̀ wọ́n yọ ẹsẹ̀ gbọ̀n wọ́n yọ gbogbo ẹ̀lẹ̀ wọ́n sì kólẹ̀ fún bàbá. Bàbá sì bẹ̀rẹ̀ sí ní hun apẹ̀rẹ̀ lójú wa tó ti pé ogbó ti dé gidi tí bàbá ò ṣe gbogbo nǹkan yìí mọ́ torí pé àgbà ti gba ọ̀pọ̀lọpọ̀ ìlera ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ orí tá a fi ṣèwé òkú ń bẹ̀ o. Mo dúró débi pé bàbá àlẹ́ hun apẹ̀rẹ̀ lójú wa ní o. Adéwọlé ń hun apẹ̀rẹ̀. Àmúyùn náà wà. Bàbá sì tún ṣàlàyé kẹ́lí mọ̀ pé wọ́n ń hun lóòótọ́ wọ́n sì mọ̀ nípa iṣẹ́ apẹ̀rẹ̀ yìí. Wọ́n tún ṣàlàyé bá a ti hun apẹ̀rẹ̀. Ẹja gbọ́ lọ́kọ̀ọ̀kan èyí ibi àbálẹ̀ bá adé lálẹ́ tòní. Ṣé ẹ mọ̀ wípé Adéwọlé Àdáàmọ́lá ń kọ̀pẹ́ yóò tòjọ́ mẹ́jọ ká tó lè débi yìí. Àbá ìyá wa Bọ́látùmí iye elégbò ló ń gẹ́ abáwọn náà sọ̀rọ̀. Àwọn èèyàn pọ̀ tí wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀ ṣùgbọ́n kò ní dáa ká gbóhùn àwọn èèyàn ká mọ̀ fi ta ṣe mọ̀ pé ń táwa gan tá a kó wá ó pọ̀ ṣùgbọ́n bó ti wù kó rí bó ti ẹ̀ṣẹ̀ nìkan àbẹ́ni méjì ẹ̀rí máa jẹ́ mi ìṣó ó ṣojú mi kòró láfigbọ̀ lẹ́nu mọ̀mọ́ wa Bọ́látùmí iye elégbò yóò dìjọ́ mẹ́jọ tó gbọ̀yùn náà. Ọmọ bàbá gangan fúnra rẹ̀ tá a bá ń lé tó kún à lọ́wọ́ láti ṣàṣeyọrí iṣẹ́ yìí lọ́pọ̀ yàtọ̀ sáwọn tí wọ́n ṣalátọ̀nà wa dọ́dọ̀ wọn. Àáfàá Adéwọlé Àdáramọ́lá àwọn náà sọ díẹ̀ nípa ìrìn àjò bàbá wọn ṣùgbọ́n gbogbo eléyìí dọjọ́ mẹ́jọ. Àwọn tá a fẹ́ mú wá lálẹ́ ńkọ́
ẹ̀já mú wá sí ti gbọ́ yín bàbá kí lẹ máa ń ronú kàn pẹ̀lú bí kò tẹ wá yóò ṣe tẹ́ yín lọ́rùn ṣùgbọ́n tẹ́ ẹ máa ronú kàn tẹ́ ẹ fi máa dúpẹ́ lọ́dọ̀ Olódùmarè ọba tó dá yín. bóyá ẹ̀ ń wò pé bóyá ìrìnà yín lọ́lọ́run fi lọ́ra ẹ̀mí yín tó fi gùn báyìí nítorí ẹ̀ tún ní àǹfààní tẹ́ ń wò pé bẹ́ẹ̀ bá rí na ẹ lè mọ́ lè láǹfààní sí nǹkan báyìí o pé. bóyá àbá ti kú mo tún dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kódà mo tún dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí nǹkan bí mi wọ́n wọ̀nyí bùrọ̀dá mi kan ó ti kú ni Ọlọ́run forí jìn bùrọ̀dá tó dànù ó ti kú ni àtọ̀rẹ́ mi náà nígbà náà tí mo bá ń ronú báyìí àrẹ́jùfà kẹ́lẹ́ àwọn táwọn rí náà rí kẹ́jú táwọn ní tí n ò ní. àwọn á máa tọrọ aṣọ wa bí wọ́n bá lòdì wọ́n máa tọ èmi tùdà ní dáṣọ kan tùdà ní aláìkọlà èmi tùdà ní dáṣọ kan agbádá ni agbádá tá a wí káàrú wọ́n á máa tọrọ ẹ̀ ni. Olódùmarè gbọ́ tí mo bá ń purọ́ ọ̀rọ̀ lọ́kàn pé ń sọ wọ́n máa wá àtọrọ ẹ̀ lọ́wọ́ mi ni. Bọ̀dá mi kan wọ́n fẹ́ lọ ilé Olútúndùn wọ́n fẹ́ lọ ilé lọ́wọ́ lọ. Agbádá tá a wí káàrú èmi tùdà ní ládọ́dá lórí ìyàwó ló gbé fún yíyan nílé. ọkàn dé lọ́kàn kò méjèèjì wá ó ní mú nǹkan tó bá wù mí òun nígbà jù mí lọ tó ga jù ú lọ mo ní nígbà ọba ti wọn déédéé rẹ yóò ti ṣe déédéé tèmi náà. àràré o. àmúyẹn wá fún ọ kúwọ náà ó lè rí ẹ̀kọ́ kan àbí méjì kan ń bẹ ipòkípò àyíká ààyè tí ò bá òkò wà kó o bára rẹ bó o ti ń rò ó ti ń bà ọ́ nú jẹ́ yẹn ó sì rò ó lápá kejì kó o rò ó lọ́nà kejì ìpè ǹjẹ́ ipò tó tiẹ̀ wà tí ò tí ọ lọ́rùn ṣó tiẹ̀ láǹfààní kankan tó ṣe fún ìgbésí ayé rẹ ṣó tiẹ̀ rí nǹkan kan tó lè dá fún tòlólé lórí pé ipò yìí ló mú àǹfààní yìí wá ààyè tí mo wà yìí ló jẹ́ ń lẹ́tọ̀ọ́ sí nǹkan báyìí bẹ́ẹ̀dùmáyé tí ṣiṣẹ́ rẹ̀ nù kò ní í ṣe tiẹ̀ kọ́mọ́ fààyọ pẹ́lẹ̀ torí ọ̀fẹ́ nǹkan kan tayọ ká mọ̀ pé wàá fún un má ṣe wá bá àti fẹ́ má jà á dúpẹ́ tipátipá má jà á dúpẹ́ túláàsì Adéwọlé Alápẹ̀rẹ̀ gbogbo òde àyùn rẹ ló mọ̀ ọ́ bẹ́ẹ̀ Adéwọlé Alápẹ̀rẹ̀ lọ́jà Ìbàdàn Adéwọlé Alápẹ̀rẹ̀ lọ́jà Mọ́mú Adéwọlé Alápẹ̀rẹ̀ tí ìwọ̀jẹ̀bú bàbá bó o lẹ̀ ti ń ṣe àbírọ́ ni pẹ̀ ń hun apẹ̀rẹ̀ ni ẹ̀jẹ̀ á gbọ́. ẹ̀gbọ́n wọ́n tún parọ́ kan mọ́ yín wọ́n lè máa hun apẹ̀rẹ̀. dáadáa. bó lẹ ti ṣe lé. èèyàn ọkọ mi nígbà bàbá mi ń hun mò ń fọwọ́ sí báyìí mò ń fọwọ́ wò bí mo ṣe máa hún ni èèyàn ọkọ mi ta. bàbá yín máa ń hun apẹ̀rẹ̀. a máa hun gbàgbé ó lò ó ní òkè ká o. kó tó di wípé èyí náà lọ lẹ́tì máa rí bàbá yín. kó tó di pé èyí náà yín lọ lẹ́tì máa rí bàbá yín ṣe máa hun apẹ̀rẹ̀. màmá rí ìyún lẹ ti wá ní òye rẹ̀ lẹ fi ń hún nígbà tí iná lọ. bẹ́ẹ̀ ni. kábíyèsí rẹ̀ Olódùmarè. bẹ́ẹ̀ ni. àmọ́ àwọn tẹ́ ẹ fi hún ṣé ẹ̀yin náà lẹ́ lọ bẹ́ẹ̀ lẹ́ fà fúnra yín. èmi máa ń kógún orí mọ́ jù bẹ́ẹ̀ lọ tí ojú ọ̀bá ṣe pé ká gbà máa pé wọ́n tọrọ gbà kí n gún lójú yín kẹ́ ẹ rí kẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe. yẹn ni pé ọ̀pẹ tẹ́ ẹ bá ti kọ ibẹ̀ náà lẹ́ẹ̀ ti bẹ́ àwọn tẹ́ fi hun apẹ̀. bẹ́ẹ̀ náà lè yàn ó ti bẹ́ àwọn tó lè ṣe é hun pẹ̀rẹ̀ mo ti dá mọ̀ nígbà mọ̀ ń kọ̀ pẹ́ kí tí ó lẹ̀ tí ó ṣe é hun pẹ̀rẹ̀ mo ti dá mọ̀. àràré o àrà kéńgé. kí bàbá rẹ̀ ó hun apẹ̀rẹ̀ lẹ̀ kó sì fi ọwọ́ kó fi kàn án
kó fi tọpasẹ̀ kó fi òye ojú inú rẹ̀ gbé láti mọ bí apẹ̀rẹ̀ yẹn ṣe rí kó sì tà tibẹ̀ mọ̀ hun apẹ̀rẹ̀. Bàbá rẹ̀ tó rìnà gan kò hun apẹ̀rẹ̀ tá ó. Òun wá di ẹni tí ń hun apẹ̀rẹ̀ tà. Ṣé ìgbàgbé pé ń jẹjọ tá à ń sọ̀rọ̀ wípé Adéwọlé dáko títí ó tún dáko kòkó. Tẹ̀pé Adéwọlé ṣàlàyé fún wa pé òun á mọ̀ hùn kó. Ìyẹn ni agbọ̀n ńlá tó ga tó yẹ pé báàlì ti ga tó ìwọ́n bá jù ú bẹ̀ àní rórí ẹ̀ mọ́. Yóò àtúmọ̀ hunrú apẹ̀rẹ̀ bẹ́ẹ̀ tí máa kó nǹkan èrè oko pamọ́ sí. Mímọ́ rẹ o, Olódùmarè ọba. Ẹ̀yin akẹ́kọ̀ọ́ ẹ mú gègé àti tákàdá bẹ́ẹ̀ bá ti mú tẹ́lẹ̀. Ẹ jẹ́ á kọ́ bọ́n ti ń hun apẹ̀rẹ̀. Iṣẹ́ apẹ̀rẹ̀ híhun gangan látẹnu bàbá àgbà Adéwọlé. Ọ̀rọ̀ tó ń bá bọ̀ lẹ́ẹ̀kan ká tó dáa mọ́ lẹ́nu ẹ jẹ́ wọ́n mọ̀ tẹ̀síwájú lórí bá àti hun apẹ̀rẹ̀. Ẹ̀lẹ́mbẹ̀ wo ẹ̀kú ìkàlẹ̀. Fún àwọn ọmọ tó fẹ́ kẹ́kọ̀ọ́ nípa èdè Yorùbá kí lorúkọ tí ẹ máa ń tẹ́ fi hun apẹ̀rẹ̀ yìí? Ṣé orúkọ tá a fi hun apẹ̀rẹ̀? Ọ̀wá ni. Ọ̀wá. Ara ìmọ̀ ọ̀pẹ náà la sì ti ń rí. Ara ọmọ ọ̀pẹ la fi ń rí o. Ara ọ̀pẹ la fi fọ́. Bẹ́ẹ̀ bá ti fẹ́ bá ẹ wà bàbá ẹ ṣàlàyé fún wa bá a ti ń hun apẹ̀rẹ̀ gan. Ẹ já tó fi kọ́ àwọn akẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ abínibí ilẹ̀ Yorùbá báwo la ṣe ń hun apẹ̀rẹ̀ kí la àkọ́kọ́ wá. Ọ̀wá la àkọ́kọ́ wá. Àwọ̀ wà. Nígbà bá wọ̀ wà àá là. Nígbà bá là àá fà. Ọ̀tọ̀ là á fà fún. Ọ̀tọ̀ là á fẹ́ sí gbọ̀n. Kí ni fá kí ni ẹ̀sìn gbọ̀n? Ẹni ọ̀tọ̀ ni á fà fá. Ọmọ ọlọ́tọ̀ là á fà fún ẹ̀fọn. Ẹ̀fọn tá a fi hun ayò. Kí ni ẹ̀fọn tá a fi hun á fà lára ara ọ̀wá kan náà. Ara ọ̀wá kan náà. Èwo ni ẹ̀sìn gbọ̀n? Ó wà lára ọ̀wá náà ni. Ara ọ̀wá náà ló wà. Kí wàá níṣẹ́ méjèèjì nínú agbọ̀n tá a fẹ́ hun? Bí ọ̀wá rẹ̀ sì gbọ̀n kò lè hun gbọ̀n. Bí ọ̀wá rẹ̀ sì gbọ̀n kò lè hun gbọ̀n. Ara ọ̀wá náà láti yọ lágbègbè ẹ̀fọn yìí lágbègbè abonú ẹ̀fọn. Abonú ẹ̀fọn là á fi tẹ́ díẹ̀. Nígbà bá di pé a bá gbé náà rò tá a hun fún bíi mẹ́ta bíi mẹ́rin láti máa hun ẹ̀fọn yìí. Ṣètì láti máa fún ẹ̀fọn yìí. Àmọ́ títí tí èèkàn ẹ̀fọn yìí abonú là á mọ̀ ẹ̀hún. Torí òun ẹ̀fọn yìí ò lẹ̀ bí abonú. Kò lẹ̀ bí abonú. Ibo la fi ẹ̀sìn gbọ̀n sí ń bẹ̀? A fi tẹ́lẹ̀ ni a tẹ̀ sílẹ̀. Àfò náà tẹ́lẹ̀ ni. A fi ẹ̀sìn gbọ̀n a fi tẹ́lẹ̀. A mú mẹ́ta a yẹ tẹ́lẹ̀. A tún mú mẹ́ta a tún ilé. A tún mú mẹ́ta a tún ilé. A tún mú mẹ́ta a tún ilé. Sẹ́mi pé ọdẹ mẹ́rin tí mo wí bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ni. Àti ní kí ẹ̀gbọ́n wa kí wọ́n roko kí wọ́n bá wa wá ọ̀wá wá kẹ́ ẹ fi hàn wá. Ṣé wọ́n ti wá lọ ní ìlú? Wọ́n ti lo oko báyìí. Wọ́n ti lo oko. Nígbà wọn bá dé tẹ́ ń sọ yẹn ẹ ṣe hàn wá tí táàrí bí ẹ ṣe ń. Ṣé kò sì ní pẹ́ kò ní pẹ́ lójú yín? Kò sí wàhálà ẹnu iṣẹ́ la wà bàbá ẹnu iṣẹ́ la wà ẹ̀yin náà lẹ ní agbòjọ́ ìgbọ́jọ́ kan tì. Bẹ́ẹ̀ni ẹnu iṣẹ́ la wà. Ẹ sáfẹ́ rí i pé àmúdó ẹ fẹ́ mú dópin. Bẹ́ẹ̀ni tí àwọn èèyàn fi mọ́ nígbàgbọ́ nù wa ni wọ́n ti mọ̀ pé a ní wá parọ́ fáwọn a sì ní pààlọ́ bàbá gbọ́ nǹkan á débẹ̀ á fìdí ẹ̀ múlẹ̀. Tó dáa gan-an nù. Adéwọlé alápẹ̀rẹ̀ ṣé lóòótọ́ ní ń kọ̀pẹ́ àti àwọn nǹkan míì tá a fẹ́ mú wá nípa rẹ̀. Ẹ̀yin à ń gbéyàwó bọ̀ wá bá kì í gbé gànà wòrán. Ẹja fòpàdé wa di ọjọ́ mẹ́jọ. Alẹ́ ọmọ akéré bá wa dúpẹ́ lọ́wọ́ wọn. Ọpẹ́ fún ọba Olódùmarè tó fi àánú rẹ̀ wá wa rí láti mú ètò àrà tálẹ̀ tòní wá. Ó jẹun látàárọ̀ ni. Ọpẹ́ fún ẹ̀yin olùgbọ́ ètò àrà náà. Èyí tó máa ń dé sí ti gbọ́ yín ní kànnì 32 FM 94.9 Àjàkẹ́ Ìkòkò nílẹ̀ Ìbàdàn.
mo ń ṣe ládùúrà wípé títí ọjọ́ mẹ́jọ tá a fi ire àtayọ̀ pàdé aburú kankan ò ní ṣe wá o títí ọjọ́ mẹ́jọ tá a fayọ̀ pàdé alẹ́ ọmọ akéèdì classic mallam lórúkọ tèmi ń jẹ o àdúpẹ́ gbígbọ́ tẹ̀ ń gbọ́ wa. máa jẹun dáadáa o sì máa jẹun bóyá jẹ jù tó wá ní báyìí tó bá jẹun mọ́ ọmú mi ó sara láǹfààní. lórúkọ Báyọ̀nlé Ọláìdé Báyọ̀nlé Abel Oyèdélé àti gbogbo àwọn ikọ̀ mi tí àjọ mú ètò ìtàlẹ̀ ètò níwá náà ni mò ń ṣe wá pẹ̀lẹ́ tá a ṣe gbá ilé torí bí tó kó ògbó bí ògbó ẹnìkan ò lè mọ̀ aburú ò ní ṣe wá kò ní yà lọ́ọ̀dẹ̀ wa ní ṣàforígbà aburú wọ́n mọ̀ relé lọ́ba yàmi Àṣàkẹ́ ó dàárọ̀ ọ̀ràn ìlàsùn.